agbẹnusọ gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó tún jẹ́ mínísítà fún ohun tó ń wọlé sórí omi lórílẹ̀‐èdè Nàìjíríà ìyún Alhaji Gboyega Oyetola agbẹnusọ ẹ̀ ọ̀gbẹ́ni Ismail Omipidan ó mà ti sọ̀rọ̀ ó ti tú àṣírí nǹkan tó ṣẹlẹ̀ láàrin ọ̀gá ẹ̀ Alhaji Gboyega Oyetola àti igbákejì gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó ti fìgbà kan rí ṣe sẹ́nẹ́tọ̀ nílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá ìyún sẹ́nẹ́tọ̀ Iyọ̀lá Omiṣore tí Ismail Omipidan sì jẹ́ kó dé mọ̀ pé Oyetola òun kò ṣe Omiṣore àti pé wọ́n bá ń sọ̀rọ̀ pé èèyàn dalẹ̀ tàbí pé èèyàn fi ibi ṣó lóore Olómiṣore gan-an ló dalẹ̀ tó fi ibi ṣó lóore Oyetola. Kí Omiṣore ó fẹ̀sùn kan Oyetola láìpẹ́ yìí lórí tẹlifíṣàn wípé ó dalẹ̀ òun ó ní láti ìgbà tí ìpínlẹ̀ Èkó ó ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní Oyetola ló ti bẹ̀rẹ̀ sí ní máa gbógun bẹ́ẹ̀ ni ló ní Oyetola tún tàn òun páwọn gbọ́dọ̀ gba gómìnà Adémọ́lá Adélékè tí ìpínlẹ̀ Ọ̀ṣun wọnú ẹgbẹ́ òṣèlú APC ṣùgbọ́n tí Omiṣore lòun mọ̀ pé ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ni ètò ẹ̀ tó fẹ́ fagídí fà sílẹ̀ láti gba ìjọba lọ gómìnà Adémọ́lá Adélékè ṣùgbọ́n nígbà tọ́rọ̀ yìí járe rẹ̀ tó Omiṣore ti sọ̀rọ̀ yìí èyí tí Oyetola kò sọ̀rọ̀ lé tàbí fi èsì sí òun ni agbẹnusọ Oyetola ọ̀gbẹ́ni Omipidan Mashood ni ó mà tú àṣírí nǹkan tó ṣẹlẹ̀ nínú àpilẹ̀kọ tó kọ fún lórí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Omiṣore àti Oyetola ló jẹ́ kó di mímọ̀ tó tú àwọn àṣírí kan pé nǹkan táwọn èèyàn kò mọ̀ òun ni wípé lẹ́yìn ìgbà tí Omiṣore tó ran Oyetola láti wọlé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2018 ó ní kò sí nǹkan tí Omiṣore béèrè lọ́wọ́ Oyetola tí kì í fún un wípé Oyetola ó tó fún Omiṣore láǹfààní láti àwọn kọmíṣánná àtàwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ nínú ìjọba èyí nìkan kọ́ ó ní lásìkò tí wọ́n Omiṣore fẹ́ di akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú APC ó nípasẹ̀ Oyetola ni olóhùn mọ iṣẹ́ gudugudu méje yàyà mẹ́fà tí Oyetola tó ṣe lórí ọ̀rọ̀ Omiṣore ńgbà náà ó ní gbogbo àlòun àti Oyetola làwọn ọjọ́ máa ń lọ káàkiri pàápàá sọ́dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ò tí ì dàrẹ́ ńgbà náà àti olóyè Bísí Àkàdé tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ ìní Ismail Omipidan jẹ́ kó di mọ̀ pé níbi tí Oyetola tó ṣàtìlẹ́yìn fún Omiṣore dé ó ní tó àsìkò kan tí gómìnà tẹ́lẹ̀ ọ̀gbẹ́ni Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá tó ń fi ọmọ Oyetola ṣe lẹ́yà pé Omiṣore ni adarí ẹ̀ tuntun tó fi jẹ́ pé kò sí nǹkan tó bá sọ tí kì í gbọ́ kódà akọ̀wé ó ní kò ṣàìsẹ́yìn Oyetola àti wípé gbogbo nǹkan ni Oyetola ló fi ràn lọ́wọ́ pàápàá bí àwọn kan bí wọ́n ṣe fẹ́ kó ṣe nítorí pé Oyetola ó ṣàtìlẹ́yìn ńlá fún Omiṣore nígbà náà ọ̀pọ̀ àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC ẹni kò dárí jìn Oyetola lórí ọ̀rọ̀ ẹ̀ tó sì wá jẹ́ kó di mọ̀ pé kò yẹ kí ó jẹ́ irú Oyetola ní Omiṣore yóò máa sọ̀rọ̀ àbùkù sí tí yóò máa tàbùkù tí yóò wá máa pè ní ọ̀dàlẹ̀ lásìkò yìí.